Èní lọ́jọ́ ajé gbogbo apáta la máa rí ajé jẹun. Ajé yóò fi lé wa ṣe òwe láṣẹ Elédùà. Àkùṣẹ́ látàárọ̀ yóò dára fún wa o. Àmín. Ìròyìn fẹ́lifẹ́li ló dé sí ojú amóhùnmáwòrán yín láti ìkànnì ayélujára Feli-feli TV. Lónìí ti ṣe ọjọ́ ajé ọjọ́ 14 nínú oṣù kẹjọ ọdún 2023. Fún mi Adénúgà ni oníròyìn. Síwájú kẹ́ tó gbọ́ ìròyìn ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́, ẹ jẹ́ ká dé òkè lọ́hùn à ń bọ̀. Ìròyìn Feli-feli TV, àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà, máa wò lóòrèkóòrè. Ẹ káàbọ̀ padà, ìròyìn Feli-feli ọ̀hún rèé lẹ́kùnrẹ́rẹ́. Àwọn tó jẹ́ ọ̀kan gbòógì nínú àwọn olùṣọ́ àgùntàn wòlíì Ọlọ́run ní orílẹ̀-èdè Nàìjíríà tó fi ìlú Èkó ṣebùgbé, Pasito Bakare ti ìjọ LATI Church èyí tó wà ní ọgbà ní ìpínlẹ̀ Èkó ìmà ló ti ké sí ààrẹ orílẹ̀-èdè yìí Bọ́lá Ahmed Tinubu wípé kí bàbá òun dákun dábọ̀ kó gbé ìgbésẹ̀ láti pa ìwà àjẹbánu ní orílẹ̀-èdè Nàìjíríà, wípé kìí ṣe àwọn ọmọ orílẹ̀-èdè yìí ní kí ó pa Túndé Bakare tó sọ̀rọ̀ náà níbi wàásù rẹ̀ nílé ìjọsìn ọ̀hún lánàá ló ti ń ké sí Bọ́lá Ahmed Tinubu wípé kó pa ìwà àjẹbánu kó má pa àwọn ọmọ orílẹ̀-èdè yìí látàrí bí gbogbo nǹkan ṣe wọ́n gógó ní orílẹ̀-èdè wa Nàìjíríà lọ́wọ́ báyìí. Pasito Túndé Bakare èyí tó wòye lórí bí gbogbo nǹkan ṣe gbé owó lórí ọ̀rọ̀ epo bẹtiróòlù èyí tó wọ́n nínú ọ̀rọ̀ rẹ̀ àti nínú wàásù ọ̀hún ló fi ọ̀rọ̀ ọ̀hún ránṣẹ́ sí Bọ́lá Ahmed Tinubu wípé lótìtọ́ àti lódodo òun bẹ lẹ́yìn Bọ́lá Ahmed Tinubu pẹ̀lú bí wọ́n ṣe yọ ẹ̀kún owó orí epo èyí tá a mọ̀ sí fuel subsidy. Ó ní digbí lòun wà lẹ́yìn rẹ̀, ṣùgbọ́n láti ìgbà tí wọ́n ti kéde yíyọ rẹ̀ báyìí tí wọ́n sì ti ń yọ owó ọ̀hún ní nǹkan ò ti rọgbọ mọ́ ní orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè yìí ni wọn ò lè jẹ oúnjẹ mẹ́ta ní ojúmọ́, tó sì jẹ́ pé ẹ̀kan àbí ẹ̀mejì ọ̀hún bí wípé kéèyàn ṣọ́ra láti jẹun ni kó má bàa fi ọwọ́ mẹ́wàá jẹun lákòótán nínú ọ̀rọ̀ Pasito Bakare sí Bọ́lá Ahmed Tinubu, ó ní gbogbo ìgbésẹ̀ tí ó bá gbé lójúnà láti lè rí dájú wípé ohun gbogbo rọrùn fún àwọn orílẹ̀-èdè yìí kó dákun kó dábọ̀ kí ètò ìṣèjọba rẹ̀ kó gbé, nítorí ohun tá a bá ṣe lónìí ọ̀rọ̀ ìtàn ni ó dà lọ́la Àwọn alágbàtà epo bẹtiróòlù ní orílẹ̀-èdè Nàìjíríà ni wọ́n ti sọ̀rọ̀ jáde lánàá ti ṣe ọjọ́ Sunday ọjọ́ Àìkú ọjọ́ 13 nínú oṣù kẹjọ ọdún yìí wípé ó ṣeé ṣe kí jálá tí wọ́n máa ta epo bẹtiróòlù kan ní orílẹ̀-èdè Nàìjíríà kó tún gbé owó lórí báyìí kúrò ní èyí tí wọ́n tà lọ́wọ́ tẹ́lẹ̀. Ó ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà àwọn náà ni wọ́n ti mọ ohun tó ń lọ ní orílẹ̀-èdè yìí, wọ́n ní ṣùgbọ́n àwọn ṣetán láti rí dájú wípé àwọn ṣe àlàyé ọ̀hún lẹ́kùnrẹ́rẹ́ fún àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n lè mọ bí nǹkan ti lọ sí ní orílẹ̀-èdè yìí. Àwọn alágbàtà epo ọ̀hún tí wọ́n sọ di mímọ̀ wípé látàrí owó dọ́là àti owó orílẹ̀-èdè wa Nàìjíríà eléyìí tó jẹ́ ipò ti fi orí wọ́n ìgànná sí iye tí wọ́n ṣẹ́ dọ́là kan báyìí wípé ó di bí $100 sí $1000 èyí tí wọ́n ṣẹ́ dọ́là kan owó orílẹ̀-èdè Amẹ́ríkà, èyí tó sì fà á kí epo ọ̀hún kó di ọ̀wọ́n gógó láti gbé wọlé láti ilẹ̀ òkèrè. Nínú ọ̀rọ̀ wọn ni wọ́n ní àti wípé ìjọba àpapọ̀ ti ń gbé ìgbésẹ̀ báyìí láti fi òfin de kíkó epo bẹtiróòlù wọ orílẹ̀-èdè Nàìjíríà láti ilẹ̀ òkèrè, wípé orílẹ̀-èdè yìí ni wọn yóò ti máa rí epo èyí tí wọ́n máa tà fún gbogbo àwọn olùgbé ọmọ orílẹ̀-èdè Nàìjíríà. Nínú ọ̀rọ̀ wọn ní àwọn nǹkan wọ̀nyí ló ṣe ìdíwọ́ ìdènà sí epo ọ̀hún èyí tí wọ́n ní ó ṣeé ṣe kó gbé owó lórí yàtọ̀ sí iye tí wọ́n tà á. Wọ́n ní láti ọ̀sẹ̀ èyí tó ń bọ̀ yìí ó ṣeé ṣe kí àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n bẹ̀rẹ̀ sí ní máa ra jálá epo bẹtiróòlù kan ní 720 naira
yàtọ̀ sí 617 naira èyí tó jẹ́ owó èyí tí wọ́n kéde rẹ̀ tí wọ́n tà ní orílẹ̀-èdè Nàìjíríà. Ẹ̀wẹ̀, ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Ògùn ni wọ́n ti tẹ arákùnrin afurasí kan èyí tí orúkọ rẹ̀ jẹ́ Olúmúyìwá látàrí ìwakùtà kan èyí tó pẹ̀lú ẹ̀sùn èyí tí wọ́n fi kàn án wípé nínú ọgbà ibi tí wọ́n ti ń sin ohun ọ̀sìn adìyẹ èyí tí arákùnrin ọ̀hún tó ti ń ṣiṣẹ́ ni wọ́n ní adìyẹ èyí tó lé ní 1000 kan òun ló dédé pòórá báyìí tí owó adìyẹ náà nígbà tí wọ́n ṣe ìṣirò rẹ̀ tó sì lọ sí bíi mílíọ̀nù 8 náírà ti ṣòwò orílẹ̀-èdè yìí. Nínú ọ̀rọ̀ kan eléyìí tó jáde látọwọ́ alukoro fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn arábìnrin Ọmọlọ́lá Òdútọ́lá sọ di mímọ̀ wípé ọ̀gá àgbà kan nílé iṣẹ́ tí wọ́n ti ń sin adìyẹ ọ̀hún ní ìpínlẹ̀ Ògùn ló fi ọ̀rọ̀ ọ̀hún tó olúléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ léléwé ìran ló fi tó létí wípé lásìkò èyí tí wọ́n ṣe ìṣirò àwọn ohun ọ̀sìn pàápàá jù àwọn adìyẹ tí wọ́n ń bẹ nínú ọgbà náà èyí tó jẹ́ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan ni wọ́n ti ń pàdánù nínú ọgbà ọ̀hún, ṣùgbọ́n lásìkò yìí wọ́n ní nínú ìṣirò èyí tí wọ́n ṣe fún àwọn adìyẹ èyí tó ń bẹ nínú ọgbà náà ni wọ́n rí wípé ó lé ní 1000 kan adìyẹ èyí tó tẹ́ délé pòórá bí afẹ́fẹ́ tí wọn ò rí mọ́, èyí tó sì jẹ́ wípé wọ́n mọ̀ kan nínú àwọn òṣìṣẹ́ náà èyí tó máa ń wà nínú ọgbà ibi tí wọ́n ti ń sin ohun ọ̀sìn adìyẹ ọ̀hún lóòrèkóòrè tí wọ́n ní òun ní afurasí èyí tí wọ́n fura sí lórí àwọn ohun tó sọnù nínú ọgbà ọ̀hún. Nínú ọ̀rọ̀ náà afurasí ọ̀hún Olúmúyìwá òun ló bẹ̀rẹ̀ sí ní kàbòròbò bí àjẹ́ èyí tí wọ́n pa lọ́mọ tó ní lótìtọ́ àti lódodo ó dàbí ẹni wípé ajere wàbàjẹ́ ọ̀hún ó símọ̀ ọ̀hún lórí ẹ̀sùn ọ̀hún tí wọ́n ní wọ́n fi sùn ní ọjọ́ 11 oṣù kẹjọ ọdún tá a wà yìí kó tó di pé wọ́n fọwọ́ òfin gbé ọ̀gbẹ́ni Olúmúyìwá ní báyìí ọ̀gbẹ́ni Olúmúyìwá ó ti wà ní àkóló àwọn ọlọ́pàá láti ọjọ́ tí wọ́n ti fi ẹ̀sùn ọ̀hún kàn án, ṣùgbọ́n lánàá ti ṣe ọjọ́ Sunday ọjọ́ Àìkú ní ẹni tó jẹ́ alukoro fúnléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ògùn Òdútọ́lá òun ló fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn akọ̀ròyìn. Ó ní ìwádìí ti ń lọ gẹ́gẹ́ bí ọ̀gbẹ́ni afurasí ọ̀hún bó ti ń sọ̀rọ̀ fi hàn wípé kì í ṣe òun nìkan ni wọ́n jọ ń hùwà ìbàjẹ́ náà bí kò ṣe wípé àwọn tó kù wọ́n ti nà pápá bora. Wọ́n ní ní gẹ́rẹ́ tí wọ́n bá ti parí ìwádìí wọn wọ́n mú afurasí náà wọ́n fà lọ sílé ẹjọ́ pẹ̀lú àwọn tí wọ́n bá tún rọ́wọ́ tó lẹ́yìn ìwádìí wọn láti lè jẹ́ kí ilé ẹjọ́ kó ṣe ìdájọ́ náà bó ti tọ́ àti bó ti yẹ. Ọ̀gbẹ́ni kan rèé ní ìpínlẹ̀ Ondo ẹni ọdún 26 26 tí orúkọ rẹ̀ jẹ́ Franklin Akínyọ̀súyì èyí tó ọwọ́ iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ọ̀hún tí wọ́n ti rọ́wọ́ tó báyìí látàrí ẹ̀sùn àti ìwà búburú kan èyí tí arákùnrin ọ̀hún tó ń wù ní ìpínlẹ̀ náà gẹ́gẹ́ bí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Ondo tí wọ́n fi ọ̀rọ̀ ọ̀hún léde fún àwọn akọ̀ròyìn ní ọ̀sẹ̀ tó kọjá yìí wípé arákùnrin Akínyọ̀súyì òun ni wọ́n rọ́wọ́ tó látàrí ẹ̀sùn èyí tí ẹni tó jẹ́ ẹni tó gbé ilé fún tí ṣe lálọ́dù rẹ̀ tó fi ẹ̀sùn ọ̀hún kàn níléeṣẹ́ ọlọ́pàá wípé òun fura sí ọ̀gbẹ́ni kan lára àwọn ayálégbé òun wípé ó ń fi agbárí ọmọ ènìyàn ìní fi ń bomi tí fi ń wẹ̀ nínú ọgbà tí ilé ìwẹ̀ òun ní báyìí èyí tó fà á kí àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà kí wọ́n gbé ìgbésẹ̀ fún ìwádìí tó sì jẹ́ wípé lótìtọ́ àti lódodo ni arákùnrin ẹni tí wọ́n fi ẹ̀sùn kàn ní Akínyọ̀súyì lótìtọ́ ló hùwà náà ní ìgbà tó bẹ̀rẹ̀ sí ní kàbòròbò lórí iléeṣẹ́ ọlọ́pàá èyí tó ń bẹ ní Àkúrẹ́ olúlu ìpínlẹ̀ náà sọ di mímọ̀ wípé òun fi agbárí ènìyàn wẹ̀ nítorí pé kí ọjà òun kó lè búrẹ́kẹ́ sí i. Ó ní òun jẹ́ àwọn olùyàwòrán tóun sì ní ibi tóun ti ń ṣiṣẹ́ òun bákan náà lòun ní ibi tí wọ́n ti ń ta aṣọ káàmù sí bùtíìkì. Ó ní lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ló dàbí ẹni pé nǹkan ò ṣẹnu mẹ́rìnrìn fún òun tóun sì gba ọ̀dọ̀ àbúrò bàbá òun kan
lọ láti lọ fi ọ̀rọ̀ ọ̀hún tó òun létí. Ó ní ní gẹ́rẹ́ tóun fi ọ̀rọ̀ ọ̀hún tó àbúrò bàbá òun létí o ló mú òun lọ sí ọ̀dọ̀ babaláwo kan láti lọ rèé ṣe ájò kí ọjà kó lè máa tà nítorí wàràwàrà. Ó ní níbẹ̀ ni wọ́n ti gbé agbárí èèyàn fún òun wípé tí ó bá fi di aago kan òru kóun máa bomi sí i pẹ̀lú àwọn ọṣẹ àti ètò kan kóun máa fi wẹ̀ fún odidi oṣù kan gbáko. Ó ní nípa ìdí èyí ọjà òun yóò máa búrẹ́kẹ́ sí o. Ó ní kì í ṣe òun lòun pa ẹni tí òun fi agbárí rẹ̀ tí òun fi ń bomi wẹ̀ bí kò ṣe wípé babaláwo èyí tó ṣe oògùn ọ̀hún fóun ló gbé agbárí èèyàn náà fún òun èyí tó jẹ́ ipò òun sì ti bẹ̀rẹ̀ sí ń lo kinní ọ̀hún kó tó di pé àṣírí tú o. Lákòótán nínú ọ̀rọ̀ rẹ̀ ó ní òun yóò jẹ́ kí àwọn ọlọ́pàá kí wọ́n mọ gbogbo àwọn ènìyàn èyí tó ṣiṣẹ́ ọ̀hún fóun kí wọ́n lè fi ọwọ́ òfin mú wọn. Iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ náà láti ẹnu ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ọ̀hún Olúfúnmiláyọ̀ Ọdúnlámì ti ní ìwádìí tí ń lọ báyìí láti ọjọ́ sátidé èyí tó kọjá èyí tí wọ́n ti fi ọ̀rọ̀ ọ̀hún léde o láti olú iléeṣẹ́ ọlọ́pàá náà fún àwọn akọ̀ròyìn. Ó ní bí wọ́n bá ti parí ìwádìí wọn gbogbo àwọn oníṣẹ́ ibi náà ni wọn yóò rí dájú pé wọ́n fojú ba ilé ẹjọ́. tó ẹ̀yin ará ìròyìn fẹ́lifẹ́li kò ní jù báyìí lọ láti ìkànnì ayélujára Feli-feli TV títí dojúmọ́ ọ̀la tẹ́tùmá láǹfààní láti bá ọ̀tún rẹ̀ ní ìpàdé ire àtayọ̀ láò fi pàdé o. ẹ ṣeun gan ni o. Ìròyìn Feli-feli TV àjààbálẹ̀ làwọn ìròyìn ti wà máa wò lóòrèkóòrè.